How are you? I'm fine, thank you, sir. Sir, I'm so sorry, sir. Can you please repark your car here, sir? That's good. Wọ́n má worry tiẹ̀, okay? Yes, sir. Mo fẹ́ sáré rí ọ̀gá yín ni. Ṣé wà lára ni? Bẹ́ẹ̀ni, sir. Mo máa tó jáde padà ń sìn. Okay, sir. Okay. I am so sorry, sir. I don't know anything about this letter. I mean, when Shut up! You know nothing about what? And you are working in this office. Hey, Mom, Kokoni Bakini. Give it to me! Alright. Kò sí problem. Èwo nínú yín ló gbé envelope sílẹ̀. Banji ni, sir. Banji, ìwọ ló gbé envelope sílẹ̀. Alright, good. Nígbà tó fún ẹ ní envelope, ta ló mú envelope wá? My God. Banji, o rántí gba detail ẹni tí ó fún ẹ ní envelope. Yes. Banji, consider yourself fired. Ah! You are gone already. Okay. As a matter of fact, I don't know your purpose for working in this office. But by the time to spend a long time nílé, one more reason to lose iṣẹ́ ilé. No problem. Can you hear me 2 minutes? Can you hear me 2 minutes? Useless people. Èèyàn mú envelope wá ẹ mọ̀. And you are standing right there. Out of my office! Sorry, sir. But ta ló lè mú envelope wá náà? Yes? Who is there? Hello? Good afternoon. You don't know me? Yes, I don't. But I know you very well. I said I don't know you. You are Mr. Bamidele Badamosi. Of course you're right. Please, don't kill me, please. Whatever you want, I am ready to cooperate with you. I will give it to you. Please. Keep quiet. Mi ò wá síbí láti wá pa ẹ́. Pẹ̀lú ìbọn. Nítorí ó dàbẹ̀ ní pé o ti kọ́ wípé o ní kúkú ìbọn. Ọ̀dọ́ máa kú. Ikú tó sọ pé ó máa kú, ó wà lọ́wọ́ mi. Don't make noise. Ọ̀sán tó ní ìbẹ̀rẹ̀ tí kò kí ń lópin. Goodbye. Please. I sense this. Yes. Mo mọ̀ pé wà ní Ghana. Mo monitor títí ó fi dé ọ́fíìsì láàárọ̀ yìí ni. So, ẹni tó ń ṣọ́ ni, ó máa ń gbọ́n ju ẹni tá ń ṣọ́ lọ. Dára mo sí. O kì í ṣọmọdé.
ṣe kúrò mi báyìí kò tí ju 5 minutes ago lọ. Ẹni ṣe kúrò náà wọ́n sì. Ta ló ṣe kúrò mi báyìí sísìn? Ta ló ṣe? Ọ̀gá. Ìwú kiri ní ìbá ìtorí ọ̀nà kí mo jẹ́ dímọ̀ fún náà. Ìdí mi kò gẹ̀ mọ́ wà sọ́fíìsì lónìí bóyá orúkú tó pa wọ́n kò bá lọ́pọ̀ wọ́n. Ilé ìmá ga o. Alpha, kò sí ọ̀kan mẹ́sà. Sí ọ̀kan mẹ́sà. Secretary, kí ni orúkọ ẹni tó wá bá ọ̀gá yín láàárọ̀? Mi mọ̀. Ṣùgbọ́n bá tó ga dé láàárọ̀ yìí, wọ́n sọ pé àwọn fẹ́ lálejò. Ṣùgbọ́n kọ́kọ́ tí mo mọ̀ ni pé ẹni náà ga. Oògùn. Ǹjẹ́ mọ̀ bí ọ̀gá yín bá ẹnikẹ́ni jà nínú ọ́fíìsì àbí ní ìta? Our boss is a complete gentleman and a very caring boss. Won't pay anybody in around me. Won't they keep pay anybody enough for our land, sir. Ọ̀gá Báyọ̀ jà. Ọ̀gá Báyọ̀ jà. Etí ara mi ni mo fi gbọ́ báyìí nígbà tó Ọ̀gá Báyọ̀ sọ̀rọ̀ lórí fóònù. Tí ọ̀rọ̀ owó kò ṣòwò tí wọ́n sọ fẹ́ nìyẹn pé òun máa fọlọ́pàá mú. Ọ̀gá Báyọ̀ jà. Ó dáná, fóònù ọ̀gá yín kọ́. Ṣé tí mo ní? Ó yé mọ̀. Púpọ̀ nù yín máa bá wa dé station wa ká lè ṣe ìwádìí tó tọ́ àti tó péye. Move. Move. Mo lọ! Ọlọ́pàá! Ọkùnrin ni ìyá ilé mo ti lọ! Hello guys. Thank you. Yes, we're ready. Iṣẹ́ tó ń bọ̀. Ò ń bọ̀. Wọ́n ló ń bọ̀ ẹ̀rọ sí. Welcome, sirs. Kí ló ṣẹlẹ̀? Idiot náà sọ pé ń gbọ́n àgbọ̀n wà yóò ayé di manager. Yes, sir. Wọ́n ní idiot yẹn ń gbọ́n. Kí ló ṣe tó ń gbọ̀n? Kí ló tọ́jú síbẹ̀ ẹ̀rọ ìṣòwò ní ìsìn? Orí mi mú bọ́ nísìn, òun gbọ̀n kó fẹ́ kọ síbẹ̀ yẹn sísìn. Olùtọ́jú kankan, bring it out, let me see. Fún mi ni. Sir, ó ní fóònù, sir. Phone wà lọ́wọ́. And where's the rope? Ó ti wà lókè, sir, àti arrange everywhere. Room or 2 for 1. No. Don't tell. Phone. Will you shut up? Tó bá gbọ́n, ṣọ́ máa sọ pé ń gbọ́n ni. Kí ló ṣe tó ń gbọ́n? Mo ò tẹ mọ nǹkan tí mo fẹ́ sọ. Ó kọ̀ jọ́ dẹ̀bẹ̀ sí ń pariwo pé ń gbọ̀n. Will you keep shut? Pariwo. Tó bá rí pé ń gbọ́n, wọ́n máa ló ń gbọ́n ni. Ó gbọ́n. Be very careful.
JB. Ọmọ receptionist yẹn. Ọkàn mi kò mọ́ sí. Yes. Ẹ̀mí mi sọ fún mi pé bọ́mọ ẹ ṣe rí bóyá ṣe yẹn. She's up to something. I trust you. Kí lẹ fẹ́ kí n ṣe fún? Good question. JB, lọ wádìí ọmọbìnrin yẹn fínífíní. Okay, sir. Ìṣe ló kàn dojú kọ mí èmi ló kàn ń wò ṣá ewu àyà mi ti ń jáwọ́ kò yé mi mú ewu èló lè fẹ́ fún mi gan èló lè fẹ́ fún mi tí wọ́n lápò báyìí èló. Hello? Hello? Mo fún yẹn fún. Sálọ ń bá sọ̀rọ̀ lórí fún. Mi báyọ̀ kọ́kọ́ sọ̀rọ̀. What's wrong? Ó dàbí pé nǹkan ti ṣe lédì yẹn níbẹ̀. Ó mọ̀ kan. Pé kí èmi yọjú síbẹ̀ kí mọ̀ kó tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gangan. Bá ní ìka mẹ́ta wà lẹ́ka strike. Happy, let's go. Mo ti máa ń sọ fún yín wípé okun òkè ń wó rúrú káwa rúrú. We should use more of this, not this. Relax. Yes, sir. Ẹjọ́ torí ọ̀nà mi ò experience irú kan báyìí láyé mi láti bí 5 years tí mo ti ń ṣiṣẹ́ tí mo ti ń manage mi báyìí. Mi ò mọ anything nípa tẹ̀sán sá torí ọ̀nà sá. Keep quiet. Yes, sir. Yes, sir. Ọ̀rọ̀ pè é ọ̀rọ̀ wẹ̀yìn. Mo ti keep short. Ṣé èrè ni wọ́n ta ló bá sọ̀rọ̀? Wọ́n ní ta ló bá sọ̀rọ̀. Sori tí wàá pò mí tí mo jókòó síwájú rẹ̀ ò ní fi mí ṣeré wọ́n torí pé o mo ṣe ń pardon láti ẹ̀kọ́ ìbéèrè tí mò ń bi ẹ́ màá tún bi ẹ́ ń sìn ó lè wá jẹ́ for the last time tí màá bi ẹ́ nù ta ló ń bá sọ̀rọ̀ lórí fóònù ẹ̀. Mo bá yọ̀ kọ́kọ́ sọ̀rọ̀. Yẹ kí n bí ẹ. Ta ló ní fóònù? Ìwọ ló ní. Bàtà wọ hòtẹ́ẹ̀lì náà nǹkan ní reception. Mo lò tọ́jú nǹkan kan, ó dẹ̀ gbà bó gbà. Ó mú fóònù jáde pé nǹkan tó tọ́jú rẹ̀. Àbí? Ó fi hàn wípé fóònù ló wà ní tiẹ̀ ńgbà tí mo wọlé tí mo rí ẹ. Bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni, good. Nígbà tó máa tún rí yẹn sí. Wọ́n bá fóònù yìí lọ́wọ́ ẹ̀ tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́. Sọ tó sọ ń sìn ní pé mi ò bẹ́ tó sọ̀rọ̀. Ta ló wà ńbẹ̀ o? Ta ló wà reception? Ta ló wà ńbí? Ẹ̀wù Èṣìkí á máa ní láti padà ṣọ́ọ̀bù kọ́gà mi tó dé Èṣìkí Èṣìkí àná. Tí bá jọ wà ní bí ó sáà rí gbogbo tí mo sì bí wọn ò sí bí ní farabalẹ̀ kò sí problem ibi ni mo máa ń lò tẹ́lẹ̀ kò kọ́ rárá. Ta ló wà ńbẹ̀ o? Ta ló wà reception?
Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Mo ní láti ṣe kí àwọn. Má ní láti padà ṣọ́gbọ́n ọ̀gá mi tó dé náà. Fara burúkú ìbalẹ̀ náà, kí ló ṣẹlẹ̀? Bọ́dà, ọmọ tó ṣẹlẹ̀, jókòó mẹ́ẹ̀, mò ń bọ̀. Wunmi, look, ọmọdé ni. Tó bá rò kó smart, ó dumb. Now me need ìwọ. Ẹni tó ń bá sọ̀rọ̀ lórí fóònù nígbà tí mi wọlé. Tó tún fi post tẹ́lẹ̀ as a receptionist. Ó tún wọkọ̀ ọ̀rọ̀ lọ, ó tún lọ ń pè. Òun ni mo fẹ́ mọ̀. Àwọn tó gbéṣẹ́ fún ẹ mo fẹ́ mọ̀. Mo wọlé nígbà tí mo hòtẹ́ẹ̀lì yìí kò tí di 20 minutes náà. Tó fi ní fóònù wà létí ẹ̀ fún ara ẹ̀ sìn. Bọ̀ kí ló ń ṣe àwọn pípù yìí náà? Baby, ṣé o lè believe pé láti ẹ̀kan tí mo ti ń pè wọ́n bí kan? Báwo mo ṣe fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀? Wo nǹkan tí ẹ ṣẹlẹ̀ nǹkan ò ṣẹlẹ̀ o. Èmi ń lọ sí ìsàlẹ̀ ń bẹ̀ yẹn sí. Anybody tí bá bá bẹ̀ máa sọ̀rọ̀ sí wọn because wọn mọṣẹ́ wọn níṣẹ́. Mo ti gbọ́ ẹsẹ̀. Oropo smart. Call again. Last call to make 3 hours ago. So smart the people will delete gbogbo àwọn calls pátápátá. La. Very pé o gbọ́n tán. Ta ni ó pè ẹ́ àbí tí ó pè ẹ́ 20 minutes ago? Ṣé ibẹ̀ ṣe wà ẹ̀ tó mi pa? Tí o bá fẹ́ tó ń bá sọ̀rọ̀ lórí fún. Màá pa ọgbọ́n ìyàwó sí. Take it easy. What is it? Ọmọ tó fẹ́ sí ọmọ wa yìí, èèyàn kan wà mẹ́, ó sọ pé òun máa pa gbogbo ìyá. Báàgì ni! Gbọ́ pa. Gbogbo tó sọ bẹ́ẹ̀ yìí. Báàgì mi dà. Adunlade, ìwọ ni àrètí kò fún wa ní go ahead because I don't understand. I don't understand what? Adunlade, I sense something. Bóyá ni kò ṣe pé ọkàn tó serious ó ti ṣẹlẹ̀ sí arábìnrin tí wọ́n bọ̀ fi lọ́mọ. You're making sense. Can you come sọ fún mi 75% wípé ọmọ yẹn ti kú? What? I swear to God. Give me the key. Let's go. I don't understand.
Mr. Patrick. Kò sí Mr. Patrick kò sí anybody bí báyìí. Ó ṣe pààyàn tán síbí ni. I don't know why. You see? Ẹ ti pẹ́ jù. Ẹ̀yin ọlọ́pàá ẹ ti pẹ́ jù náà látàárọ̀. Easy. Ìyẹn kọ́ ló kàn báyìí. What's your own problem? Kí ni problem ẹ̀? Kí ló pè mẹ́? Ní tí ó pè lọ́wọ́ tí ó pè lẹ́sẹ̀. Where is the place? Ẹ jẹ́ ká lọ, but ẹ ti pẹ́ jù. Ẹ ti pẹ́ jù. Fi mi sílẹ̀, kí ló dé? Ẹ máa bọ̀ sà, ẹ máa bọ̀ sà, room yẹn náà ni. Òun ni sà. Bá a ṣe rí ni ẹ sà. Manager. Yes sir. Òkúta sọ wípé wọ́n pa síbí dà. Bólú wà. To our surprise sir. Wọ́n ti gbé lọ sir. Yes sir. Are you sure wípé wọ́n ti gbé òkú yẹn lọ? Wọ́n ti gbé lọ sir. Wọ́n gbé lọ ni sir. Officer. Okay. Officer. Lọ wọnú toilet. Okay sir. Manager jẹ́ ká. Okay sir. Let's go. Let's go. Yes sir. Bẹ́ẹ̀ni sir. Sir. A ti débẹ̀ lóòótọ́. Àmọ́ tó jẹun tó yà mí lẹ́nu ni wípé a ò bá òkú yẹn nínú yàrá. Yes sir. Ẹ má worry sir. Àwa tún ṣe ń gbìyànjú láti ṣiṣẹ́ lọ lórí ẹ̀ sir. Ṣé gbọ́? All right sir. Yes sir. Okay sir. Ọ̀gá ọlọ́pàá, ẹ jọ̀ọ́, ẹ má bínú. Ṣé rí ìgbà tán ti sọ fún mi pé àwọn ọlọ́pàá ń bọ̀ bí báyìí nínú mi ti ń dùn. Ṣóyè yín, ẹ̀yin ni mò ń dúró dè látàárọ̀. Tó yẹ ká ti máa lọ bò mú pé mo gbọ́dọ̀ dúró dè yín kí n lè sọ tẹnu mi àti tójú mi rí kí n sọ fún yín. Torí pé mi ò láì kíyàn máa hùwà bàjẹ́. Mi ò láì kíyàn máa ṣe ibi sọ́mọ làkejì ẹ̀ ni mo ṣe wò pé kí n ṣáà dúró kí n sọ ti tẹnu mi. Ṣé rí àwọn tó yìnbọn pààyàn yẹn? Nígbà tí wọ́n yìnbọn pààyàn yẹn tán ń lọ, mo rí wọn gbà tán ń lọ. Ó ní kan tí mo dá ojú ẹ̀ mú dáadáa. Mo ti rí ó ti wọ inú ilé kan bí ẹ̀ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta rí. N tẹ̀ sọ ní wípé ẹ dá ẹnìkan mọ̀ láàrin wa. Oh anybody. Ẹ máa lọ. Ẹ ní sùúrù náà. Ẹ máa ní láti take it easy ni. Ṣé rí tẹ́ bá ṣe tó láti ràn wá lọ́wọ́? Kò sí ní tó bá nínú nǹkan tá à ń ṣe yìí náà. Ẹ jọ̀ọ́. Ẹ wo ọ̀gá ọlọ́pàá. Èmi ṣetán àti ràn yín lọ́wọ́. Tẹ́ bá ti máa promise èmi pé mi ò ní any problem pẹ̀lú yín. No, kò sí nǹkan tó jọ mọ́ problem àtọ́. Ẹ ò lè ní any problem. Ṣé ti gbọ́? Ok. Ẹ wọnú mọ́tò ẹ jẹ́ ká máa lọ sílé. Ọ̀ya. Ọ̀gá ọlọ́pàá, ẹ fast o. Ẹ ti fast jù. Ẹ tẹ̀ ṣe fún mi lé ní dọ́là àbọ̀túnla. Mo lè fún yín ládírẹ́sì ilé mi gan. Ẹ dẹ̀ máa wá mi wálé máa gbé mi lé ẹ mọ̀ ilé ó ti yá jù. Ṣé rí iṣẹ́ tiwa tá bá ti bẹ̀rẹ̀ báyìí a máa ń gbìyànjú àti jẹ́ kí continuity wà pẹ̀lú ẹ̀ ni. Ok. Ibi tó yẹ kí n ti fura ni wípé unknown number náà fi ń bá mi sọ̀rọ̀ gbogbo bọ́n ṣe ń bá mi sọ̀rọ̀. In fact, in tó really confuse mi ni wípé wọ́n ń bá mi sọ bíi pé wọ́n ti máa ń patronize wa dáadáa ń bí báyìí. Wọ́n bá mi sọ pé kí n arrange room 214 àbí room 241 sílẹ̀ fáwọn. Very funny ìgbà tó dẹ̀ máa dé mi ò dójú any one of them mọ̀. Ṣàdédé ọkọ̀ dájú sọ ìkan lára àwọn workers wa. Mi ò mọ ohun tó wà láàrin àwọn méjèèjì. Wọ́n dẹ̀ káàmù gbogbo wa síbí báyìí. Next thing tá a máa rí ni pé wọ́n ti pàtà wá. Wọ́n pàtà wá. Wọ́n ti gbé lọ. What? Káwa lọ. Wọ́n gbé òkú ẹ̀ lọ. Wọ́n láì tẹ́lẹ̀. Tẹ́ bá ní any information about it, ẹ má hesitate láti contact wa, okay? No problem, but àwọn kan ti wá láti police station tó ní wípé tá bá rí any report ká fún àwọn. Ẹ̀yin náà tún wá láti state CID. Ẹjọ́ talent tá fẹ́ fún ní report gọgọgọgọ ní àti pé ẹ̀yin gangan à ní contact yín. Ẹ fún wa ní nọ́mbà yín gangan. Tí ẹ bá ní any information, àwa àmọ́ bá ṣe máa get back sí. Okay, sir. Let's go. Thank you very much. Yeah.
go, don't worry. wọ́n ní kò dájú sí ní nàìjíríà mú báyìí sí. ìwọ gan nǹkan tó máa ń ká lára jù ó lè níṣòro bó ṣe dá sí nísìnyí wọn kó máa fi dùn sí ni. wọ́n kò fẹ́ ṣe wọ́n àǹfààní jẹ́ kó yá dín nǹkan kan fún wa. ẹ máa wẹ̀ ń tà ń ṣe lórí o ó tún ń bú wa. ẹ wo ẹ má bára yín jà o mi ò fẹ́ jà mi ò fẹ́ kẹ́ bára yín jà ẹ ti gbọ́ mi ò fẹ́ jà o ẹ ti gbọ́ skelewu mò ń bọ̀. ṣé jàre màmá ẹ pẹ́ fún wa. ẹ má bára yín jà o. ilé tí ìyá yẹn fẹ́ wọ̀ yìí tó ń wọ̀ yìí. màmá tó ń lọ. ilé tó ń wọ̀ yìí. òun ni mo sọ pé ọkùnrin yẹn tí mo máa rí yẹn ibẹ̀ nínú ilé ìlú náà máa wọ̀. ok. ọmọ yìí pẹ̀lú ìrégbè wọn jàre. Màámi. jẹ́rí ọkọ mi. báwo lè ṣe ń ṣe báyìí màámi ẹ tún wá lọ jókòó sínú ṣọ́ọ̀bù ni màámi. o kàn sọ ni kákan jókòó kalẹ̀ sínú ilé kólú ẹ máa wíri bí mo ṣe lọ ṣọ́ọ̀bù yẹn sìn a máa rí èèyàn máa bá sọ̀rọ̀ ìdí àtọ̀ fún pé ká jókòó kalẹ̀ sínú ilé. jíjókòó dànù àìsàn ló ń kó bára àìsàn ló ń kó bára ṣé èmi ò sí níbi ìbá tẹlẹ bá sọ̀rọ̀ ni ṣé mi tẹ́ ń tẹlẹ bá sọ̀rọ̀ màámi. mo ti gbọ́ oúnjẹ ń kọjá rẹ. oúnjẹ ti fẹ́ jiná. omi yẹn pé màmá tó ń lọ yìí ló bí bọ̀bọ̀ yẹn àbí. rárá o èmi ò lè sọ o bóyá ìyá ẹ̀ lélẹ̀ àbí ìyá ẹ̀ kan mo ṣá mọ̀ pé inú ilé yìí ni bọ̀bọ̀ yẹn náà máa ń wọ̀. anyway kò tiẹ̀ sí problem pẹ̀lú yẹn ó yá jálọ bọ́lẹ̀. mi ò lè bọ́lẹ̀ o mo mú yín débi báyìí tán tí wàá ní kí n bọ́lẹ̀ èmi ò lè bọ́lẹ̀ láéláé mi lè bọ́lẹ̀ ẹ wò torí pé mo ní ìfẹ́ sí iṣẹ́ ọlọ́pàá tẹ̀ ń ṣe yìí torí pé iṣẹ́ ọlọ́pàá ilé mi náà fẹ́ ṣe tẹ́lẹ̀ bọ́ dáàdì mi ni ò gbà mi bá má mú yín wá bí báyìí torí kò tiẹ̀ sí ètò kàn mí nínú ọ̀rọ̀ yìí rárá. okay má worry officer let's go. Please, what can we do for you? Okay. Ẹ jọ̀ọ́, ta ló ń gbé nínú ilé? What a question. Ẹ rí àwọn àgbàlagbà méjì ẹ̀dẹ̀ ń bèrè pé ta ló ń gbé nínú ilé. Èmi tí mò ń gbé nínú ilé rẹ̀ àwọn ọmọ mi tí wọ́n kọ́ ilé yìí fún mi àwọn rí. Okay, good. Ẹ jọ̀ọ́ mà, ọmọ yín ọkùnrin, ẹ jọ̀ọ́ níbo ló wà? Ibo ló ń gbé àti wípé iṣẹ́ kí ló ń ṣe? Ọmọ mi ọkùnrin. Bẹ́ẹ̀ni. Adébímọ ọkùnrin ni. Mo bí ọmọkùnrin kan àti obìnrin méjì lára àwọn obìnrin yẹn ìkan ló wá kí mi nínú wọn. Ẹ jọ̀ọ́ mà, ọmọ yín ọkùnrin yẹn ibo ló wà báyìí? I beg your pardon. Wọ́n ò lè ń bèrè yẹn. Ẹ ń bèrè question báyìí lọ́wọ́ àgbàlagbà báyìí. Tó bá yẹ pé ìwé mi lè ń bèrè question lọ́wọ́ ẹ̀ ṣé ẹ lè máa bèrè question yẹn lọ́wọ́ mi? Madam stop ẹ. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kí ló ṣẹlẹ̀ ṣe fẹ́ kó wá ṣe wá ṣe ni. Ẹ jọ̀ọ́ bàbá ọkọ mi kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́. Ẹ wo mọ́mì bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ máa tẹ̀lé wa dé station wa a ní àwọn ìbéèrè kan tá a fẹ́ béèrè lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Mami olómi kọ́kọ́. ẹ jọ̀ọ́ ó lè tó báyìí. ẹ jọ̀ọ́ ẹ fi ṣó àyọ̀lọ́gà níwò. ẹ torí Ọlọ́run. Mami lọ́kọ̀. Mami àwọn ìgbà tó. ṣé ò ń wo ṣé ò ń gbọ́ mi èmi ò lè wá sí Amẹ́ríkà kò tí ń ṣe lọ́wọ́ yìí tó bá mọ̀ pé iṣẹ́ yẹn iṣẹ́ tó ká lára gan ni jẹ́ ká pàdé ní China lórí ẹ̀ China jìnnà jù fún ẹ
Oh, ẹ ṣẹ́yìn ká lára yẹn. Tó bá ti ká ẹ dáadáa, kó pè é padà. Ṣùgbọ́n. Oh, how far be tomorrow? Everything set. Everything set? Yes. Okay. But boss, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Ẹjọ́ ta lẹni tó ń training gangan. Báwo ni wọ́n ṣe mọ̀ pé ẹ wà nínú ìtẹ̀yìn gangan? Àmì mi ìmọ̀ nǹkan tó ní ìṣẹ̀lẹ̀ ta lẹni tó ń sọ yín. Wo, máa gbẹnu kó lórí yẹn, okay? Láti sort it out. Ọlọ́run ló ní kí wọ́n bá tó smart dáadáa. If not so, tá à sọ ẹ̀kọ́ lára bọ́ máa sọ. A lot of things that ìṣẹ̀lẹ̀ lẹ́yìn kò yẹ kó understand. Shorty. Àti ìyànjú yẹn bóyá sọ fún mi. Bọ̀ ṣorí wọ́n ní tó bá tó àsìkò àti ṣù ìdí òkè ńlá. Confirm. Lásìkò bá tó fún mi láti dé pẹ̀lú ogun wọn. Wọ́n gẹ̀rẹ̀ wọ́n báyìí. O ò mọ̀ mí. O ò mọ̀ mí rárá. Oró má di ẹ̀ kó máa wò di. Ìyá ẹ̀ ló máa ṣá. Bóyá táyé bá gbà yín, máa fún JB láyé kúrò yìí mi fún ẹ. Tó bá ṣẹ̀ mí, tí n bá rí ẹ mú, máa pa gbogbo ẹbí ẹ pátá. Confirm. Shorty, tó bá ṣẹ̀ mí ni mo sọ. Tí mi bá rí ẹ mú, máa pa gbogbo ẹbí ẹ pátá. Tí èkúté lẹ́yìn bá rìn sásìkò yẹn, máa pa. Sorry, boss. Hello? Hello, Jíbọ́lá. What? Ẹ̀mí ìyá ẹ̀ ni mo sọ̀rọ̀. Mommy, ibo lẹ wà yìí? Ẹ̀bùn ló wà, àwọn ọlọ́pàá ti mú mi o. Police station. Kí lẹ ṣe ń bẹ̀? Wọ́n ní àfikún yọjú. Mi ò mọ station. Hello? Mr. Man, your game is over. Tó bá nífẹ̀ẹ́ mọ́mí ẹ̀, yọjú sí station, okay? Hello? Hello? Officer, dúró, mo ń bọ̀. Ẹjọ́ ẹ má ṣe mí léṣe ẹjọ́. JB, kí ló ṣẹlẹ̀? Wọ́n arrest mọ́ mi sí police station. What? Calm down. JB, calm down. I sort it out, okay? JB. Huh? Fìyẹ́lẹ̀, máa kí ẹ dẹ́rù báyìí, okay? Máa kí ẹ dẹ́rù báyìí. Ṣùgbọ́n, àyànjú ẹ̀. Ẹ má ṣe mí léṣe torí Ọlọ́run. Ẹ wò, ẹ fún mi ní fóònù yìí, mo mọ nọ́mbà ẹ̀ sórí máa pé ẹjọ́. Ẹ̀yin máa bá sọ̀rọ̀. Next time tí a bá ní àǹfààní láti bá ọmọ yín sọ̀rọ̀. Sọ fún ẹni kò lójú sí station. Ẹjọ́ ẹ ṣàdùn. Kí ló ṣe torí Ọlọ́run? Kí ló ìdìbò ẹ̀rọ. Yeah. Take a whiskey. Gbà lọ́wọ́ mi now. Adunni, ẹ ti bà nǹkan jẹ́. Ẹ ti sùn lé mọ́ mi lórí. Wàhálà ni o. Wàhálà lálódé yìí. Ẹ mọ̀ pé nígbà tí ẹ ti lè jẹ́ kí ọ̀kan láwọn ráyè escape. Wàhálà ni. Kí òun náà kì í ṣe ẹran rírọ̀ rárá. Á bẹ̀rẹ̀ sí ní ro 1+1. Ibo ni wàhálà yìí ti lè wá? Tó bá lọ mọ̀ pé mi ni iná la fi sórí òrùlé sùn yẹn o. Ó máa léwu gan. Pílà, ó nọ́mà kí ajá kórí mọ́tò kó sá. Àmọ́ bó pẹ́ bóyá ẹran ògún òun ni ajá máa ṣe. Pílà, ẹ relax, ọwọ́ wa tó bá ọpọ́n la. Adunni, torí ajá míì tó bá clever dáadáa, abọ́mọ̀gùn lọ́wọ́ o. Tó bá dẹ̀ fi lè bọ́mọ̀gùn lọ́wọ́, ó ti bọ́ lọ́wọ́ ọkú nìyẹn o. Tó bá dẹ̀ yẹ́yìn padà, àwọn ọ̀tá ẹ̀ ló máa dojúkọ o.
Hello. Abúlé gbéjẹ́. Ní Thursday. Mi ò lè ráyè. Ìgbà tí wọ́n máa jẹ́, I'll get back soon. Adúnni, kí lẹ fẹ́ lọ ṣe lábúlé gbéjẹ́? Abúlé tí wọ́n ti bí mi nìyẹn, ta lẹ fẹ́ lọ pa ń bẹ̀? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o, ẹ jọ̀ọ́ abúlé tí mo ti jáde wá nìyẹn. Bẹ́ẹ̀ bá ní kẹ́ ìsọ̀kù lọ́jà ń bá mi ó lè lọ bàrà lé tó bá lọ jẹ́ pé náà ìkọ́nà àwọn èèyàn mi ní ó lè lọ léwu torí Ọlọ́run ẹ ṣe sùúrù o. Àti fáwọn olówó títí wa ẹ tẹ́ gba mẹ́sàgì mi kò dẹ̀. Mẹ́sàgì wípé ọ̀kan láwọn kú. Ilé wẹ́ẹ̀jì láti no. I can't wait. Kí ló fi ṣẹlẹ̀? Onírànú. Ẹ̀rọ sà, ẹ kú jókòó sà. Kí ló ṣẹlẹ̀? Kò sí problem sà. Èmi náà ń wáṣẹ́ ni, mi dẹ̀ ní máa ń tẹ̀wálé bá mi gẹ́ẹ̀tì iṣẹ́ mo sà. Mo máa ń láì bẹ́ẹ̀ ṣe máa ń dress. Ṣé tó ń ṣe ìgbé kan? Ẹ wo, kábí sẹ́nu kádákẹ́ máa lọ́rọ̀ bíbá yìí. Bó ni mo ti ṣe? Mi ò mọ̀ bẹ́ẹ̀ o, but tẹ́ fi múra báyìí, mo mọ̀ pé iléeṣẹ́ yín yẹn ó máa wà ókè gan. Hello? Mommy. 40 minutes. 40. Hello, mommy. Hello? Mommy, hello? Oh my God. Yes, sir. Get up! Wọ́n lára tiẹ̀ náà, wọ́n sẹ́ǹsì. Everybody, má worry. Ó máa dọ́dọ̀ ẹ̀ lápẹ́ ẹ̀sẹ̀ kó máa gbé fún. Bí wọ́n máa rí bá ti dọ́dọ̀ ó máa pè é wọ́n kàn ti ready fún tomorrow. Okay, beautiful. Hold on. Màá gbẹ̀ wàrà náà ló wọlé sí. Yeah, JB. Baba, I need to talk to you. No, má bá mi lọ síbi kan sí. Má lọ bá mi rí bọ́dù. Àṣà ìgbà ọkàn lọ́wọ́ ẹ̀. Àgbẹ̀padà bá mi rà. Mo fẹ́ sọ kọ́kọ́ fún ẹ. JB, àlọ́ fẹ́ bá bọ̀dé kó bá gbọ́ lọ́wọ́ ẹ̀. I'm so sorry. I need to talk to you now, please. Mọ́mí ló pè mí sẹ́yìn. Wọ́n lè pé tí mi ò bá dọ́dọ̀ àwọn in the next 40 minutes wọ́n máa pa àwọn dànù. So kí lè mẹ́sà? So mi ò understand. JB, ìwọ understand? Ìwọ understand? Kí ló ṣe ẹ́? So pẹ̀lú gbogbo experience ẹ nídìí iṣẹ́ yìí, adventures ẹ, gbogbo technical know-how ẹ nídìí iṣẹ́ yìí, oṣù wa ń gbọ̀n, ó ń gbọ̀n, wọ́n fi ẹ̀kọ́ threaten ẹ, wọ́n fi màmá ẹ̀ threaten ẹ, ó wá ń gbọ̀n, ó ń gbọ̀n, ó ń gbọ̀n. So ká ní pé mi ò sílé sí, mi ì sílé, wọ́n mú relative bóyá shorty àbí biggie, so wàá fílẹ̀ kó lọ sí police shop kó lọ sí wọn. So ó fẹ́ kí n fi ẹ́ lẹ́sìn kó lọ síbẹ̀ yẹn àbí? Tó bá mú wọn náà lẹ́ẹ̀mẹ́sìn, so fẹ́ kó wá mú mi àbí? So fẹ́ kọ́ mú mi? That's what you want, abi? Use your senses. Use your senses. Ìwọ náà ṣe kí n threaten me. You know the techniques. Ìwọ náà ṣe threaten me kò yá àmọ́yé ìgbà. JB o ti pa so many people. Why come and feel my threaten me? I'm working on it. Kò sókòtò máa ṣe máa bẹ́ẹ̀.
lọ bá bọ̀dé fún gbogbo àwọn tí mi kò máa lọ́wọ́. Okay, sir. Kí ló ń ṣe jẹ́ mi? Ṣé wọ́n máa chicken out ni? Mọ́mí, ṣé máa jẹ kọ́? Mo jẹ́. Ṣé kí n kò bí fún yín báyìí? Mami. Ẹ wo pẹ̀lú bí mo tẹ̀ ṣe ń gbóhùn yín lórí fóònù yẹn ẹ jẹ́ ká máa lọ sí hospital ó yá jíjẹ. Wọ́n ti lọ bá mi ṣe àgbo jẹ́ kí n máa gbóná. Àgbo wo lẹ ń sọ̀rọ̀ pa ẹsẹ̀ mo ń sọ̀rọ̀ hospital ẹ̀ ń sọ̀rọ̀ àgbo. Mami ẹ jẹ́ ká máa lọ. Jíbọ́lá fi mí lẹ̀ jàre ó fi mí lẹ̀ Jíbọ́lá òun jìnnà sí mi jù kódà òun jìnnà sí mi jù. Ẹ má bínú èmi fún ara mi mọ̀ pé mo lè sọ fún iṣẹ́ tí mo ń ṣe lọ́wọ́ yìí kódà gan tí ó bá jẹ́ ìfẹ́ tí mo ní sí yín tó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ kò yẹ kí n fi àwọn tí a jọ ń ṣiṣẹ́ lẹ̀ lọ́wọ́ ìbọn wọn tí ẹ mọ̀ pé mo kú lẹ́yìn àwọn gan so máa mi fi yẹn lẹ̀ máa ṣàtúnṣe sí gbogbo ẹ̀ jẹ́ ká máa lọ sí hospital ní ìṣe ìjọ ẹ rọra jíjẹ àpò ẹ̀ ṣe gan ẹ pẹ̀lẹ́ ẹ rọra jẹ ẹ pẹ̀lẹ́ bàtà wọn kó bá mi wá bàtà wọn wá ẹ pẹ̀lẹ́. Mr. Jibola, situation mommy, serious there. Emergency, mom's hypertensive, and as a matter of fact, I think this is the time she needs you the most. Sherry, come on, Maja carry Kushidada. Time yìí wọn gbọ́dọ̀ rí nǹkan ariwo or nǹkan tó máa já wọn láyà or ṣe understand nǹkan tí wọ́n sọ ẹ jọ̀ọ́ ẹ máa need àti ní time fún wọn gan ṣe ti gbọ́. Oh, doctor, thank you. Èmi àti yín ti mọ́ra máa kú bí ẹ̀ẹ̀mejì mẹ́ta báyìí sí. Èmi fẹ́ sọ kankan. Ní ìgbọ̀rọ̀ tán èmi ìlera yìí tó bí ẹ ṣe ń sọ ẹ. But mo love mommy mi gan. Ó ní àwọn kọ̀ọ̀kan tí wọ́n ti ṣe fún mi. Tó jẹ́ pé kò síbikíbi tí mo lè wà. Àbí nǹkan tí mo lè máa ṣe tí mo lè gbàgbé ìyá ẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé mo lè fún ẹ̀yin lówó kẹ́kọ̀ọ́ máa bá mi take care wọn. Ẹ understand tó jẹ́ pé ẹ̀yin lè máa bá mi take care wọn dáadáa bí mi ṣe lè ṣe. No. For now, kò sí nǹkan tí mo lè ṣe. Ju pé mo máa prescribe àwọn oògùn kankan fún yín tí mo dẹ̀ mọ̀ pé tí wọ́n bá ń lò regularly, wọ́n máa wà okay. Doctor, yeah. Wow. Oh, congratulations to her. Ta ló wá pẹ̀lú ẹ? Dr. Yemi ló wá pẹ̀lú wọn. Okay, that's good. Ẹ dẹ̀ pé ọmọ sá o, Ọlọ́run àwọ̀ náà á dá sí àkún wa o. Ọmọ yẹn ló máa jẹ́ o lọ́la Fatia, ẹ dẹ̀ kó rere náà sá. Lọ́la Fatia, ẹ jọ̀ọ́ ta ló bímọ? N rò pé èèyàn yìí ni woman yẹn nítorí mo rí ní wọ́ọ̀dù ọlẹ́kan. Ọlọ́run á wò, Ọlọ́run á dá sí. Ọlọ́run ní ká máa ọmọ ọ̀rọ̀ lé ayé. Ẹ kú ìwọ ọmọ. Buki, o ṣe padà sí post ẹ. Ẹ pẹ̀lẹ́ sá. Kí ló ṣe? Ẹ máa wọ̀rọ̀ yín pẹ́. Nọ́ọ̀sì náà ní bí. Ẹ gbàgbé nǹkan yẹn sá. Ẹ lè lọ yọjú sí mọ́mì. Èmi náà fẹ́ yọjú sí mọ́mì àtọ́ ní ó ṣẹ́ bímọ yẹn. Òkè tó lọ ṣá máa prescribe àwọn oògùn yẹn fún yín. Thank you, doctor. I trust you. Ṣọgbọ́, ẹ máa jẹ́ kó pẹ́. Ṣọgbọ́. So, Alasa. Thank you. You're welcome.
chairman ní kí n gbé fún ẹ. Kí ló ṣe ẹ́? Ojú ẹ̀ tí mò ń wo yóò wà òkè, kí ló ń ṣẹlẹ̀? Dá mi lóhùn, kí ló ń ṣẹlẹ̀? Wọ́n ti arrest mọ́ mi. Nígbà wo ni? Wọ́n ti arrest wọn látàná. Station náà wà sí. Báwo náà ṣe mọ mọ́mí ẹ̀? That's serious. Ìyẹn ò tó nǹkan tó ń bọ́dà lé lórí. When I get to the office, màá make sure pé mo make àwọn calls kankan láti mọ station tó ń gbé wọn lọ, and we'll settle that. Thank you. má bínú mi mọ nọ́mbà yìí ọkọ làwọn. àdàbà ẹ̀ ń pò gidi bí ẹ̀ ń gbẹ́yẹ ló gbọ́ ẹ̀yẹlé gbọ́ o ẹ̀yẹlé mi gbọ́ ó ń pretend. Akin, you are a very very stupid man. pé kí ni. ṣé o mọ̀ pé tí ológbò bá gòkè àjà ojú àtòlé àtòkò. no kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ ọkọ làwọn kò rí bẹ́ẹ̀. ṣòro láìpẹ́ láì jìnnà èmi bá mi ṣe ọ̀kan láwọn ọmọ àkànjí mo ń bọ̀ abẹ́ lálejò mo ní nǹkan tí fẹ́ fún ọ. hello. Akin. àwọn bí ẹ̀dá kò má kọ́ ọ̀tẹ̀ tẹ̀lé. Shorty. Boss. Ọmọ number 19 Adekola Street. Àdúgbò Alárùn. Mo mọ Alárùn, ọmọ mọ number 19 Adekola Street. You're very stupid. Ṣé nǹkan tó kò fi dá mi lóhùn dàbí pé màá wá àdúgbò yẹn kan? Okay, mo máa wá number 19 Adekola Street, Alárùn. Wàá ṣe kí ni? Mo máa get better. Good. Ó lé nǹkan tí mo fẹ́ kí o bẹ̀rẹ̀ sí ní máa tail láti sìn lọ. Number 19 yẹn. Ẹni tó mọ̀ ni. Mo fẹ́ kó keep 24-hour surveillance lórí ẹ̀. Má jẹ́ kó kúrò ní agbègbè ara rẹ̀ pé kó òórí fún ìṣẹ́jú kan máa kó ṣẹlẹ̀. Okay, boss. O ti gbọ́? Okay, boss. Má lose sight rárá. Okay? Yes, boss. Where's the phone? hello Aduni. Yes, hello Aduni. Mo wí fún yín mo sọ fún yín o ẹ ti dá wàhálà alẹ́ gidi lẹ ti dálẹ̀ yìí mo sọ fún yín pé tájá bá clever ó lè perfect kó bọ́ lọ́wọ́ ọkú ẹ̀ẹ́dẹ̀ gbà sí mi lẹ́nu ọ̀kan làwọn ti pè mí sí yes ó ti mọ̀ ẹ ti fọ̀rọ̀ ìfalẹ̀ ju ọ́ ẹ ti fi falẹ̀ má ní kí n ní sùúrù please ikú náà sọ̀rọ̀ èyí náà no sùúrù mo ti gbọ́ sókè. Dáàdì, kí ló ṣẹlẹ̀? kò sí nǹkan. Ẹ ṣàlàyé fún mi, kí ló ṣẹlẹ̀? mo ní kò sí nǹkan kan. Go. Ọ̀rọ̀ Dáàdì. máa lọ tiẹ̀. ọ̀kan láwọn.
JB nǹkan. Ó sáré jáde sá. Ó jáde. Láti bí wákàtí mélòó sí? Látàárọ̀ ẹ̀ sá. Kò dé sọ fún mi. Mo wà surprise. Let's go. Emileke gbà 40,000 ló wà mẹ́yìn àti owó handout àti owó tó lo need kò sì fi manage ẹ̀ now for now o ti gbọ́ àmọ́ṣọ́ rẹ̀ njẹ́ o mọ̀dí tó fi jẹ́ pé ogun tó ń béèrè pátá ni mò ń fún ẹ o ní pé mi ò fẹ́ kó o kẹ́gbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ó ń bà wá rere jẹ́ ni mi ò dẹ̀ fẹ́ kí o ya ọmọ onípàlẹ̀ ọmọ ìsọlẹ́nu torí pé à á béèrè lọ́wọ́ ẹ pé inú ilé wo ló ti bá inú ilé wo ló ti kó èèyàn wo lórí inú ilé ẹ̀ tó ń wàkíwà tìtorí náà jọ má sọ mí lórúkọ tí ìyá àti bàbá ò sọ mí o ti wọ́n jẹ́jẹ́ ni kó máa ṣe o ok. I'll see you next week, sir. Next week pè mí tó bá máa wálé máa jẹ́ kó mi o ti wọ́n láyọ̀ ó dàbọ̀ ṣe jẹ́jẹ́ o ẹgbẹ́ burúkú ń bà wá rere jẹ́ ni o ó ti gbọ́ láyọ̀ o ìtọ́mọ ẹ̀ kó lè fún ẹ nísìnyí. ọ̀kan láwọn kí ni túmọ̀ ọ̀rọ̀ eléyìí ó ṣe máa já wọnú ilé mi láì sọ fún mi pọ̀ ń bọ̀ àti pé pàápàá ṣé tí àwọn bá fẹ́ wọlé èèyàn kò ní tọrọ excuse ni o kò máa gbá mi lójú láì ṣe kó o béèrè ojú lọ́wọ́ mi irú ìtumọ̀ kí ni ìtumọ̀ eléyìí kí ló fẹ́ gan pàápàá kí ló ṣẹlẹ̀ kí ló dé kò sí problem mi láìkí irú nǹkan báyìí náà. What? That's an insult. In rubbish wo lélẹ́yìn náà. Drop okay. that phone. Ọ̀kọ́lá wọ́n rú ọmọ ẹgbẹ́ ìdẹ́jì láti máa sọ fún mi pé kí n drop phone nínú ilé mi ọmọ tí ò tó last born mi is an insult ó jẹ́ wò náà ó bàjẹ́ gan ni ó bàjẹ́. Akin. Yes insult náà tún ni insult ni nínú ilé mi láti sọ fún mi pé kí n jókòó ìwé nínú máa sọ fún ẹ pé kó o jókòó kì í ṣe wọn ló máa sọ fún mi pé kí n jókòó. ṣo fẹ́ kí n jókòó níyẹn o kò lè tó gbogbo ilé káyè ṣe máa no problem kò yẹ kó lè tó yẹ jọ bá mi gbébọn yẹn lọlẹ̀. má bínú bọ́mọ ẹ ṣe báyìí sọ̀rọ̀ jẹ́rẹ̀ ó rude gan. wọn náà rí bẹ́ẹ̀ tí nǹkan bá wà láàrin èmi àti ẹ̀ wọ́n kéré jù láti máa dá sí i wọ́n ò tí ì bí wọ́n gbà tá a ti mọ́ra bí mo wá ṣe dijú mi tí mo di ojú tí mo di kí n tó là ìta ẹ̀yin méjèèjì ìta. very very stupid. mo jókòó síwájú ẹ òun sọ fún àwọn ọmọ kan jáde you are mad orí ò pé. ṣé mi ò tó bá wọn. shut up. ok kò yẹ kó lè tó yìí ọ̀kan láwọn ọ̀rẹ́ ṣáà ni wá. òun rí mi fín náà. nínú ilé mi. ní kó má bínú. ó dáa. Akin. ok wọ́n ní ká ẹ má bínú o ẹ má bínú. ẹ má bínú jẹ. ok. yeah sórí Akin.
rárá pé o stupid ni ohun tó ṣe tó rán àwọn èèyàn sí ní kọ́ máa lépa ṣé nítorí owó tá a jọ ṣe díìlẹ̀ àbí ṣé o rò pé tó bá pa mí wàá rówó yẹn gbà ni o rò pé tó bá pa mí wàá lè ní status wípé ìwọ ló pa ọ̀kan láwọn àbí láàrin àwọn tó kù wa. ọ̀kan láwọn kì í ṣe bọ́rọ̀ ṣe rí nìyẹn n tó ṣe náà ò dáa mo gbé business wa bẹ́ẹ̀ ó yẹ kó fún mi ṣé àmì ọ̀tọ̀ ní tó fún mi mo dẹ̀ ń pè ẹ́ fún mi lówó o rẹ́dí àti fún mi lówó mọ́ mo dẹ̀ rò pé ọ̀nà tèmi náà bá mọ̀ ní kí n fi gba owó yẹn kì í ṣe pé àtipẹ́ ni mo ní kàn ṣe mo threaten ni mo mọ̀ pé tí n bá threaten ẹ bó ṣe máa wá náà ni bẹ́ẹ̀ mi nǹkan expect kó máa gbébọ̀ dání tó bá máa ṣoget but bí táwọn dé dúró yìí anything tó bá ti jẹ mọ́ bọ́n mi ò kí n ṣe rí ẹ̀ rárá ó mọ̀ ọpọlọ orí lèmi nílò lásán jẹ́ ká gbàgbé ẹ̀. sọ́kọ́ mo sọ fún yín pé Akin ló ràn ṣe é bó ti jẹ́ wọ́n sì pọ̀ ló ràn. no fún threatening ni jẹ́ ká gbàgbé ẹ̀ ká mọ̀ jẹ́ ká máa bọ̀ rẹ̀ wá lọ ìmí máa tún tó dáa pọ̀ láyé. bó sórí mo láìkọ̀ ọ̀rọ̀ àwọn bàbá wa gan àwọn bàbá wọn ní làákàyè yes èyí tí máa ń láìkì lọ́rọ̀ wọn jù ní bẹ́sẹ̀ wọ́n ní ẹni tó bá yára òun lògùn máa ń gbé àìbẹ́ẹ̀kọ́. yes bẹ́ẹ̀ kí ni tó bá lọ pẹ̀lú tó ń ṣẹlẹ̀ láàrin wa bí a ti yanjú ọ̀rọ̀ owó ká gbàgbé yẹn síbẹ̀. àwọn arípọ̀lọpọ̀ ṣe stupid náà ló fi mọ̀ pé mo ti ká ẹ mọ́ sìn èmi ti yára ni yes. má bínú jọ ọ̀rẹ́ mi. Akin mú mọ́ dáadáa mọ̀ pé bọ̀wọ̀ lè ràn náà. ìbọn ràn mí mi ìnáyẹta ìbọn lè ràn mí o tó bá ní tí mo halẹ̀ ń bì kọ́ ẹnu lásán mò ń jẹ́ o mi iná ògùn bọ́ mi iná ògùn gbígbẹ́ o jọ torí Ọlọ́run jọ. ṣó ti gbàgbé kó sọ fún mi gbọ́dọ̀ bàbá alákọ̀ọ́ 2 years ago. yes mo rántí lílọbẹ̀ tí mo lọbẹ̀ kó lè dáa náà kí nǹkan lè bọ̀ sókè ni mo bá lọ lẹ́yìn ìgbà tí mo débẹ̀ tí wọ́n sọ pé torí ayé káyé má mú wa máa sí gbẹ́rẹ́ kan 210 sáà ní orí báyìí dé ìsàlẹ̀ èmi ti sápò mẹ́ gbogbo ètò dẹ́kun mo believe pé ọpọlọ mi máa yanjú ẹ̀ mi ò wọ́ torí anything tó ní ṣe pẹ̀lú àdá ọ̀bẹ ìbọn mi nǹkan tí ẹ̀ ṣoògùn ẹ̀ fún. wọ́n sọ pé ìdáwọ́ pé Akin ò ní nǹkan tó já ìtàkùn lẹ́yìn let's go guys. ọkọ là má fi bàbá mi ṣe. oníkú sí pọ̀ ìka olóore oníkú sí pọ̀ ìka bógún bá jẹ lọ ọ̀pọ̀ àjẹbọ̀ ohun gbogbo ló lérè ohun gbogbo ló lẹ́san tiẹ̀ rere ò ní gbé ìka kò ní gbé ohun gbogbo la ó kéré sọ́gbà ìka. kò lọ àbí. nǹkan tó ju ìgbà náà ẹ fẹ́ ara wọn. ìlòjú mi fẹ́ rí ìlòjú mi fẹ́ rí ọ̀la. àwọn lélẹ̀ àwọn ọ̀rẹ́ dádì ni wọ́n ọ̀rẹ́ dádì ni wọ́n. Who saw this? School ni mo ń lọ láàárọ̀ school ni mo ń lọ àwọn ọkùnrin mẹ́ta kan mo pàdé lọ́nà so ìgbà tí mi ìrójú wọn rí ọkàn mi ò tú sí wọn so mo wá hang around lára ni so gbogbo nǹkan tí wọ́n sọ pé wọ́n ta ni mo gbọ́ àbálò àbábọ̀ ẹ̀kọ́ sí mo rí lélẹ̀. Fuck up. Ọlọ́pàá ẹ ti gbẹ́ jù keep quiet my friend. Adunni nípò. Who are you? Ìwọ ní gọ́ọ̀sì láti máa bèrè pé ta ni èmi àbí ó ti lé ní ọdún kan tí a ti lé ẹ káàkiri yes ìjọ rántí ẹni tí ó pa sí Pileco Hotel ó rántí okay good so tuntun wá pa ẹlòmíín sí ibà yìí. rárá àwọn ọlọ́pàá wọn dáàdì mi ni
àwọn ọkùnrin mẹ́ta kan báyìí. Come on, keep on my friend. Good. Mi ò ní kọ̀ọ̀kan láti bá yín sọ. Ìwọ àti àwọn ará ẹ̀ tẹ̀jọ́ dúró yìí. Ẹ máa move nísìn. Okay, good. Kalile. Gẹ̀ẹ́tì máa wá ní. Gẹ̀ẹ́tì máa wá ní. Come on, stand up, my friend. Stand up. Drop your hand. Get there, my friend. You are mad. Oya. Oya. Ẹ tó tẹ̀lé ẹ̀yà friend. Move out. Move, my friend. Kí ló ń ṣẹlẹ̀ sá? No, just calm down. O ti gbọ́? Ọlọ́pàá ti wà ní gbogbo surrounding lane. O ti gbọ́? Má worry. Lè ti jáde sí wọn. Mo tó máa ṣẹlẹ̀ ẹ̀ lè ṣàtúbọ̀. Jébì, gbọ́dọ̀ gba alájọjọ, ó ti ń wà, ọkàn lọ tí ẹ wọ̀nyí wò tí ẹ pé ní oṣù kọ̀ọ̀kan. Owó tó ṣe náà lè dùn ṣáà. Kí ló kàn wọ́n sí mọ́? Kí ló ṣe fún ọ? Ó ní ìdẹ̀. Why all this? No, what's the issue? Mom mi ti kó sí police station. So? Mama ẹ kú sí police station. So? Yẹn ló wá waste life àwọn ọmọ. Ṣáà ọ̀nà pa màmá ẹ ni. Ẹni tó pa màmá ẹ ò ṣe lọ bá kó lọ waste life ẹ. Kó lọ waste dàda àti family ẹ. Yes! Mama tèmi ti kú 20 years ago, bòye ló pa màmá mi. So what are you saying? O nílò gbélé náà. Àìjọ dájú ni, o ti pààyàn rí so many times, ẹ̀jẹ̀ wà lọ́nà wọ́n náà. So kí ló ṣe ẹ́? You're wicked. Àìjọ wicked. Àìjọ wicked. Mo ṣe wicked. Nonsense. I don't like saying that. Chibi. Million no one see. You're very stupid. You're okay. Jerry! Drop your gun. Go building the other party surround. Ma try anything for me. I will beat it. Drop that gun. Pẹ̀lú gbogbo tó wà níwájú mi tí mò ń wò ẹ́ tí wọ́n sọ pé ó sọ ẹ́ irọ́ ló ṣe ń pa ohun tí mo fẹ́ rí mi ò tí ì rí ohun tí mo fẹ́ gbọ́ mi ò dẹ̀ tí ì gbọ́ kí ló wà láàárín ìwọ àti àwọn èèyàn tó pa ẹ́ kí ni iṣẹ́ tó dà yín pọ̀ gangan wò mí last opportunity ló ní láti save life ara ẹ̀ tó lò 10 years nílé ayé ìrora ló máa fi kú má bẹ̀rẹ̀ sí gé ẹran rẹ̀ díẹ̀ tó máa fi kú ó pè é kó jẹ́wọ́ kó sọ fact of the matter. ẹ̀rọ dáàdi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí ẹ̀yin náà lè tọ́ wa dàgbà and iṣẹ́ tí wọ́n gbélé mi lọ́wọ́ mi kàn lè ṣe anyhow and gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí láti kékeré pé I do make investigation lórí any contract tó bá wá sí ọ́fíìsì wa níbí and from gbogbo nǹkan tí mo rí nínú file tán submit mo lọ ṣe investigation mi dáradára mo dẹ̀ find out pé most of the things tí engineer ṣòsàn tán kọ sínú file náà kò rí o dáadé especially iléeṣẹ́ CDA tán sọ pé àwọn làwọn kọ́ àwọn kan náà kọ́ dáadé ẹ dẹ̀ sọ fún mi dáadé pé wọ́n ṣẹ̀ṣẹ̀ dé kò tí ì ju bóyá 5 years ago lọ. bẹ́ẹ̀. but dáadé ṣe mọ̀ pé complaint tí engineer ṣòsàn sọ pé àwọn kọ́ ó ti wà in existence for about 10 years now
so báwo nìyẹn ṣe máa bó ṣe relate daddy. Mr. King ẹ jẹ́ kí n handle it. Ẹ ṣé gan ni ṣe inú mi dùn pé you're very very intelligent and ká ní pé a nírú àwọn èèyàn bíi ti yín ní pastors wa tán hẹ̀ẹ́dẹ̀ ní Nàìjíríà ìlú ìyá ti gbèrú gan àní síbi tá a wà yìí. àti develop Dubai. bẹ́ẹ̀ but ẹ kí n ṣàlàyé nǹkan tó yẹ yín fún yẹn nígbà tí mo wà nílùú òyìnbó mo lè set up ilé iṣẹ́ yẹn gbà tí máa set up mo mọ̀ pé yes owó ló ń bọ̀ yìí because I have good vision gbà yẹn mo mọ̀ pé owó tó ń bọ̀ yìí ibi tí mo ti wá mo láti take into cognizance ìtumọ̀ ni wípé tí wọn bá kọ̀ èdè já lówó bẹ̀ yẹn particularly táwa ti wá àwọn tí ò mọ bó ṣe lówó ẹ̀ wọ́n á bẹ̀ sí máa soríṣiríṣi wọ́n lè máa bẹ̀ sí máa tẹnu bọlẹ̀ bóyá ó ṣoògùn owó ni ó ṣe kíní kan ṣẹ́ṣó ni wọ́n á bẹ̀ sí máa lọ fún àwọn fc lórúkọ olúwa ẹ̀ torí pé kíni inú ni bí ni kò kàn ìmọ̀ wá wò ṣẹ́gẹ́ àkọ́tí mo sọ sí mo yẹ fi àbúrò mi kó head ilé iṣẹ́ yẹn fẹ́ mi kémi sit at back kó tó ṣẹlẹ̀ nìyẹn èmi ni mo ní bàbúrò mo ní kó head. o máa pọn bẹ́ẹ̀ alright so tí máa lè summarize bí nǹkan tẹ́ sọ while you were back into the state àbúrò yín ló bá yín execute project. exactly gbogbo àwọn project àti ṣe. that's good but daddy ṣe fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀. ṣẹ́yìn mọ̀ pé company ten sọ yìí ti wà in existence for the past 10 years and as a matter of fact ẹni tá a sọ pé ó ní company yìí is over 60 years. ẹ sọ fún mi how old are you even you how old are you ẹ sọ fún mi. ẹ wo daddy ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ ṣé mọ̀ pé láti kékeré lẹ ti mọ̀ mí àtẹ̀mí àtàwọn àbúrò mi ò dẹ̀ lè lajúlẹ̀ kẹ́ni kọ́kọ́ wà kó wá bayé mi jẹ́ ẹni tó fi mí sí in charge iṣẹ́ rẹ̀ ó trust mi ni èyìnbó là ń sọ ìdádì kéyìnbó tó fi èèyàn dúdú sí in charge company ó yẹ kẹ́ mọ̀ what it takes daddy 350 million daddy là ń sọ pé mi ò lè gbà for someone to come from nowhere and just spoil my reputation daddy I cannot take that. Mr. Akin ẹ má worry nǹkan tí òye wọn máa jẹ́ kó yẹ wọn ṣe jẹ́ sí whatever mixed up tó bá wà ń bẹ máa yanjú ẹ̀ ṣe rí àwa electric culture tẹ́ fẹ́ ṣe àwa la máa ṣe so àwa lè máa gbé fún ṣọ́ọ̀ mi yìí sí ẹ lè gbé fẹ́ any other person àwa lè máa gbé fún. okay ilé iṣẹ́ yín lè ní ká gbé fún. wọ́n lè ṣe ó máa ṣe. ó máa ṣe. ó máa ṣe. kò sí problem since tí wọ́n ti sọ pé àwọn lè ṣe tí ẹ̀yin náà dẹ̀ ti confirm pé wọ́n ṣe kò sí problem tí yín ṣáà ní pé kẹ́ ṣiṣẹ́ tèmi ní pé kí n fowó sílẹ̀ kò sí problem okay kò sí problem so ẹ kàn fún mi like 2 weeks mo máa pay off front so that ẹ máa lè fi bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. 2 weeks. Daddy. sígbà tá a wà yìí. bẹ́ẹ̀ni sir. ó sì dá. Mr. Akin kò wá okay yes ẹ mọ̀ pé èmi kì í ṣe bẹ́ẹ̀ ṣe àti agree nsìn báwo la máa ṣe ó ti gbà so owó yẹn láti wá in 3 days time kò san owó yẹn fáwa káwa bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ mẹ́ta péré. 3 days yes that's a day after tomorrow pẹ̀lú ẹni ojú ọjọ́ mẹ́ta. ọjọ́ kẹta yẹn ló máa bẹ́tà fún mi láti ṣe or better still bóyá ọ̀la ẹ̀kọ́ ni wá fún check anyway. ọlọ́run àpọ̀n ilé ojú òní tiẹ̀ ipe okun mi lé o gbà sí mi lẹ́nu o ní kábàámọ̀ iṣẹ́ tèmi ṣe so that ẹni tó fi mí sí in charge iṣẹ́ kó má bàa wà disappointed and mo believe pé tèmi bá ti fún yín iṣẹ́ I mean tí má ti gbówó fún yín mi ò ní problem on my own side kéyìn bómi dẹ̀dẹ̀ kẹ̀dẹ̀ fa àwọn nǹkan tẹ́ ti ṣe hàn ìyẹn ò ṣe problem. But daddy on your account, but mo believe come and deliver. Oh, thank you, gentlemen. Thank you so much. Welcome, sir. Brother. What kind of this? Calm down, sir. And sir. What is your boy? Èmi ló ń bá sọ̀rọ̀ kìíní sùúrù. So go out of this. On what of this, sir? Ọ̀kọ́lá kí ni irú eléyìí? Irú rubbish wo ni? I don't just know. Ó ṣe lè jábọ̀ ní ọ́fíìsì mi, ṣé mo lè jábọ̀ ní ọ́fíìsì ẹ̀ bẹ́ẹ̀ ni? Ọ́fíìsì ẹ̀dá. Lórí ọkọ mi. Àkí ọ́fíìsì ẹ̀dá. Kí ló fún ẹ ní right? Kí ló fún ẹ ní ìgboyà tó wá pè mí lórí fóònù tó ń pariwo lé mi lórí? Lórí èlò. Ọ̀kọ́lá, dúró ṣé
ohun tí mo ṣe mo wrong ni mo gbé iṣẹ́ wá fún ẹ 350 million naira ó wá fún mi 10 million naira nú ẹ 10 million naira brother mi ìwọ náà wo 10 million nínú 350 ok má ò rí 10 million yẹn mi ò lè gbà mi ò pariwo lé ẹ lórí mi ò lè gbà. o kò ṣe é làgbẹ̀dẹ kọ́kọ́ ta o sì dájú iṣẹ́ yẹn kó lọ sí fún ara bó ṣe ṣe bẹ́ẹ̀. ọ̀kànlá tó bá jẹ́ ẹ̀ ló fẹ́ sọ mo mọ̀ pé o tó ṣe ni mo ṣe gbéṣẹ́ wá bẹ́ẹ̀ dìfà pò dẹ̀ ṣé yẹn ò mí pé kó wá rẹ́ mi pa kó rẹ́ mi pa kó rẹ́ mi ta kó rẹ́ mi jẹ́ rọ́bìṣì nìyẹn náà mi lè gbà o. nǹkan tó yẹ màá yẹ kó yí ẹ gbà tí mò ń pọ̀ ọ́ lámẹ́ sọmọ náà rí. Yes, mo rí àmọ́ epo yes o pa wọn la anybody náà lè pa wọn la tó bá dirú business bẹ́ẹ̀. o anybody lè pa wọn la àbí. Yes. màá jẹ́ kó yí ẹ àwọn tí mo pọ́n láyẹ kó jẹ́ lèmi lò pa àwọn ẹ̀ lánìí àti kú bàdé sáà. àbí confirm. jẹ́ kí n sọ fún ẹ àwọn tí mo pọ́n lá màá lè dùn lé lórí màálù 21 ni màá pa àgbò 21 ẹ̀mú ẹlẹ́dẹ̀ 21. ọ̀kan làwọn ó ti pọ̀ jù ó pọ̀ jù ó pọ̀. wọ́n lórí púpọ̀ wàá ṣe ẹnìkan lásán. ọ̀kan là ló bẹ̀rù ọlọ́run èmi á gbowó sí o máa gbowó sí. tí n bá ṣe ògbé òtún tán tí mo pa ọgbọ́n àti máa pa yẹn tí mo lùgbọ́n ọmọ ìtọ́ lóye èyí tó bá kú ní òtútù yẹn gẹ́gẹ́ bí small boy tó jẹ́ ní iṣẹ́ yẹn fún un. èmi bá sọ yẹn fún mi tó bá ti kéré mi ò ní gbà á tọ́lá mi ò ní gbà ó mi ò náwó jẹ́ lójú mi ò ní gbà á mi ò ní gbà jáde. mi ò ní gbà ó èmi ò ní gbà ó mi ò ní gbà tó bá kéré ó èmi ò ní gbà á rubbish wo ni ṣé mo ṣe mọ̀jọ́mọdé ń di iṣẹ́ yìí ni mọ̀jọ́mọdé ń di business yìí ni náà mi ò ní gbà ó. mo wà ní restaurant wọn. Yes. Okay, all right. Yes, boss. All right, JB. Boss. Àwọn ọmọ yín ni. Number 1, number 2, number 3, number 4. Modulo Soja. Thank you, boss. You're all welcome. Thank you. Wọ́n ní ojú ni ara wa kò má wò. Sure. You're all beautiful girls. Thank you. But let me ask you a question. Number 1, what's your name? Susie is my name. Rose. Tinkle. I'm Bacon. Susie, Rose, Tinkle, Bacon. Beautiful names. Yeah. Now, nínú Prado àti bicycle, èwo ló wù yín? Prado. Oh, Prado. Sure. Tó fi jẹ́ pé èmi náà láǹfààní láti yan nǹkan tí n bá fẹ́. Oh, good, nice one. Okay, 2 and 4 JB. Okay, boss. Okay, you and you. Ẹ lọ dúró dè mí ní mọ́tò mo bọ́ ọ̀sán yẹn. Ẹ lọ dúró dè mí ní reception máa bá yín bẹ́ẹ̀ sọ. Okay. You want him dead? 2M. Yes. Idiot and pay me or threaten me. Ọlọ́run máa lọ sọ fún EFCC, òun máa lọ sọ fún commissioner, òun máa lọ sọ fún IG. Kò tó ṣẹlẹ̀. Ìyìn ni mi. Ṣèbẹ̀ tó bá rẹ̀ lóhun rojọ́. Do your job. Do a neat job. I'll get back to you soon, sir. My God. Jọ kí ni ẹ fẹ́ wá sọ country ìdáná? Kí lẹ sọ ìlú ìdáná for goodness sake? Ha! Ẹ kàn ń pa èèyàn bí ẹni pa ẹran. Ẹ wá ń jẹ ilé onílé, ẹ fi ń bò tí ń lẹ́yìn. Káwọn èèyàn lè rí gẹ́gẹ́ bí èèyàn gidi. Nítorí àti lówó. Nítorí àti jẹ́ ẹni ọlá. Ẹ wá bẹ̀ sí pa àwọn ènìyàn káàkiri. Ẹ wá gbogbo nǹkan ẹ dàrú. Wò mí, kí ló dé ò ṣiṣẹ́ gidi? Láti jẹ́ èèyàn gidi. Kí ló dé ò design life yín ní ọ̀nà tó tọ́ láti jẹ́ èèyàn pàtàkì.
wá mú gbogbo ẹ wá dàrú ẹ wá mú Wunmi jẹ́ kí n sọ tòótọ́ fún ẹ kí lè rí ẹ kàn sọ fún mi kí ni èrè ẹ 350 million abẹ́rẹ́ náà lẹ́gbàá mi ò mọ iye tẹ̀tì nọ́mbẹ̀ but the fact ni wípé àkáǹtì àwọn tó ti kú àtẹ̀yìn tẹ́ ẹ wà láàyè ìjọba máa gbẹ́sẹ̀ lé kí wàá lè rí yín o pẹ̀lú gbogbo àwọn tẹ̀tẹ̀ pa kí lè rí wípé ẹja lé onílé ẹ̀fìbò tí ń lẹ́yìn sọ fún mi ìwọ náà dẹ̀ mọ̀ o kì í ṣọmọ kékeré ẹni tó bá pààyàn nílùú wa kí ló fi máa ṣe fún òfin máa pàdánù ìwọ fúnra rẹ lórí ìdúró bó ṣe wà òkú ni ẹ náà sọ fún mi kí lè rí ẹ nígbà tó bá gbogbo ayé tẹ bàjẹ́ kí lè rí ẹ. Detective Adekola ẹ kú iṣẹ́ takuntakun. Thank you, sir. ẹ kú ọmọ àfihàn ṣe wo àwọn èèyàn rèé wọ́n ṣiṣẹ́ gidi láti gbé orílẹ̀-èdè bàbá wọn ga ṣùgbọ́n èyí ṣùs láti ṣiṣẹ́ burúkú láti bọ́ orúkọ orílẹ̀-èdè yìí jẹ́ àbí ọwọ́ ṣìkọ́ ọlọ́pàá àti tìjọba á ṣe ń ṣàkàṣàkà. Detective Adekola sọ fún Inspector Abiola pé mo ní kó rí mi ṣé ti gbọ́ take him away. Okay, sir. Move. Mo sọ pé mi ò ní lọ. Better. Ọ̀tá lọ àbọ̀. Mi ò gbọ́. DCO J.O. Andrew. J.O. Andrew? Yes. Ẹni kí DCO dúró wájú mi báyìí. Andrew. Kájọ sọ tí ò bá mọ̀ pa kọ́tà ṣe. Abiola tí wọ́n sọ fún ọ pé kó jẹ́ kó rí wọn. Where is Abiola? Ẹ jẹ́ kí Biola wá dúró ń bí tí ò bá mọ̀ nípa nǹkan tí a ṣe. My God. Andrew àti Biola kí ni wọ́n wá sọ iṣẹ́ ìdá for goodness sake kí ni wọ́n sọ iṣẹ́ ìdá kí ni wọ́n sọ orílẹ̀-èdè ìdá wọ́n kọjú DCO lọ kódà kó jẹ́ AIG no kódà kó tún jẹ́ IG gbogbo yín pátápátá lọ́wọ́ òfin máa bà tó lè máa ṣe yín ṣàkàṣàkà ẹ ti gbọ́ tẹ bá rò pé níbi kan tẹ fẹ́ sáà sí ò bá àkúrọ́ mọ́ DCO kó kúrọ́ mọ́ IG ìyẹn ò máa kẹ́mí but gbogbo yín pátápátá ni ọwọ́ ìjọba ló máa bà pátápátá ìgbà ilẹ̀ máa tó fi gbogbo nǹkan tẹ̀ ń ṣe àwọn tó kù yín wọ́n á fi ṣàríkọ́gbọ́n ẹ̀ mọ̀ pé kò dáa kéèyàn máa já ilé onílé kó máa fi bó tẹ̀ mọ́lẹ̀ my friend take him away. DCO J.O. Andrew Inspector Biola DCO Andrew. ọ̀pọ̀ àjẹbọ̀ ohun gbogbo ló lérè.